tí wọ́n kí gbogbo èyí tí ẹ̀ ń wò wá lójúmọ́ márùn-ún ti Yorùbá Lágbà TV online television lórí YouTube gbogbo èyí tí wá nínú platform Yorùbá Lágbà TV pátápátá mo tún kí yín lẹ́ẹ̀kan sí wípé ọ̀dọ̀ àwọn èèyàn mi náà ni mo tún wà yìí o níbi tí mo ti ń gbé ìkíni ẹ̀ẹ́lẹ́mbẹ̀ o eléyìí tí mo ń ṣe lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn wa náà ni ó tún gbé mi dé àdúgbò kan tí wọ́n ń pè ní Bódìjà pàápàá jùlọ area kan tí wọ́n ń pè ní Musa Lápò níbi tí Ustaz Mustapha Gozali tí àwọn ń gbé tó fi mọ́ brother mi Alhaji Abdulrasheed Adékúnlé so Adékúnlé wá di méjì bí Ustaz náà bá wá jẹ́ Adékúnlé mi ò mọ̀ ajẹ́pá Adékúnlé di mẹ́ta Ustaz Mustapha Gozali ẹ kí àwọn èèyàn ti wà tí wọ́n ń wò yìí ni wọ́n kàn ń rí fídíò yìí ni wọ́n mọ̀ pé báyìí lórí ẹ bá mi kí àwọn èèyàn wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àkí Ọlọ́run, bàbá ọ̀gá àgbà, bàbá tí ó mọ̀ bẹ̀rẹ̀ gbogbo tó sì mọ̀ pín owó gbogbo, òun náà lákí. Odò ṣe o. Àwa ń dúpẹ́ fún ojú tó fún ojú rí. A dúpẹ́ pé ọjọ́ ti ṣe díẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ ojú ló ti rọ̀ fún ìyẹn pípa. Olúwa. Ṣùgbọ́n Ọlọ́run dá wa sí kàwáyé. A dúpẹ́. Kì í ṣe bí mọ̀ ṣe wa. Rárá o. Bí kò ṣe àánú Ọlọ́run. Àwa ń dúpẹ́ fún àánú Ọlọ́run. Ọlọ́run má kàkó lórí ìgbà. Àmín. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà àánú Ọlọ́run má kàkó. Àmín o. Bákan náà máa jẹ́ kí brọ́dà mi Ájìlọ́lá lájọ ọmọ àràfà 2025 Alhaji Abdulrasheed Adékúnlé tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé-ìwé girama ti Guidance College tó wà ní Musa Lápò tí ẹ máa ń gbọ́ ìpolówó wọn lórí prógrámù ní Ajé ní gbogbo ọjọ́ Monday ní ìkànnì ti Star FM 91.5 tẹ́lẹ̀ rí tí Ọlọ́run dẹ̀ máa dá ètò yẹn padà láìpẹ́ láṣẹ Ọlọ́run ẹ kí àwọn èèyàn tiwa pàápàá jùlọ àwọn tó wà nínú platform wa. A kí gbogbo ilé ọba tí ó ní kí á ní àǹfààní láti máa rí àwọn ọ̀gá wa lónìí adá ọpẹ́ fún Ọlọ́run bá dé orúkọ tèmi bí ọ̀gá mi ṣe sọ òun náà ni Isiaq Abdulrasheed Adékúnlé adúpẹ́ lọ́wọ́ náà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ The Guidance Model College tó wà ní Musa Lápò ní agbègbè Bódìjà ní ìlú Ìbàdàn. Ṣé àwọn ọmọ tó bá wà Benin Republic tí wọ́n fẹ́ gbọ́ ìbò tó fẹ́ kọ́ àwọn ọmọ lọ skul eléèbò wọ́n láǹfààní àti wá pẹ̀lú ògo Ọlọ́run wọ́n láǹfààní àti darapọ̀ mọ́ wa nílé ìwé yìí. ó sì jẹ́ wípé gbogbo tí ó bá jẹ́ aims and objectives fún wọn náà pátá iná làwa náà mú ṣe bọ́lọ́wọ́ sì kún wa lọ́wọ́ lórí ẹ̀. olùwàṣẹ eléyìí jẹ́ ara àǹfààní tí a máa jẹ nínú platform Yorùbá Lágbà ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ ní Benin Republic Côte d'Ivoire Ghana Togo èyíkéyìí ibi tẹ́ bá kó lé lẹ́yìn ká wá ilé tá a máa gbà fún àwọn yìí tó máa gbé tí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ilé máa mójútó wọn gẹ́gẹ́ bí tí mo sọ sínú pílátífọ̀mù ẹ̀bí ijọ́ mélòó kan sẹ́yìn mo ní ọmọ oníkálùkù ní kẹ́ ẹ jẹ́ ká tọ́jú ọmọ tá a bá fẹ́ mú lọ síbì kan láti lọ ṣoríire ẹ jẹ́ kó jẹ́ ọmọ tí yóò lè gbé ògo wa ga tí ó dẹ̀ ti ní ẹ̀kọ́ lé látara wa tá a bí oríṣiríṣi àǹfààní pọ̀ tọ́nà ti kó kalẹ̀ nínú ìkànnì yìí a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni wọ́n ní amẹ́yẹ jáde lápò ẹnìkan béèrè pé ṣé dúdú ni àbí funfun jẹ́ amú jáde náà oríṣiríṣi ìpàdé ni mò ń ṣe pẹ̀lú àwọn èèyàn wa gbogbo nǹkan tí wọ́n dẹ̀ bá mi sọ pátá ló ti ń ní àkọsílẹ̀ nígbà tí ó bá fi di bí ọ̀sẹ̀ mélòó kan a máa mú àlàyé wá lórí platform wa pẹ̀lú ògo ní ọ̀dọ̀ náà inú mi dùn wọ́n ti gbà mí lálejò àti jẹ́ àti mú o gẹ́gẹ́ bí àwọn tó kù náà ṣe máa ń ṣe pẹ̀lú wa ẹ má bínú pé fídíò náà dúdú díẹ̀ iná ìjọba ò sí inú òkun la wà Nàìjíríà kò sí náà kò sí kankan inú ilé la ti jáde wá àwa wá sínú mọ́sìkì la ṣe wà níbi tí a wà yìí ẹ má bínú pé ó lè dúdú ṣùgbọ́n àwa tá a wà ń bẹ̀ lọ́mọ mọ̀ pé ẹ ṣáàtì ẹ̀rí wa ojú òní tẹ̀ nìkọ̀ọ̀kan wa o àdẹ̀ní rí pé sọ̀rọ̀ bí òṣèlú ọmọ pẹ̀lú ògbọ́n Ọlọ́run ìdùnnú àtayọ̀ ní màá padà wá bá yín ní Benin Republic ẹ mọ̀ retí mi mò ń bọ̀ ẹ ṣe gan ni o ẹ kú ìfẹ́ Ọlọ́run lára wọn ni Ustaz mo rí ìdúpẹ́ gan ní ọwọ́ yín bó ti rí náà la ṣe sọ yẹn nínú platform yẹn àfẹ́kẹ́yàn mọ ju fídíò tí ò kàn wá àdẹ̀fẹ́ káwọn èèyàn bá wa rorí báwo la ṣe lè tẹ̀síwájú
báwo la ṣe lè mú ọ̀rọ̀ oníjọba dé tá a gbé sẹ́gbẹ̀ẹ́ kan táwọn ọba ilé ayé wa a mọ̀ pé kò ṣeé gbé sẹ́gbẹ̀ẹ́ kan torí pé kó tá a fẹ́ máa ṣe inú bẹ̀ náà láti ṣe àmọ́ kí ni àwọn nǹkan táwa lè máa ṣe tá a fi lè máa ṣe àtúnṣe láwùjọ bí tá a bá wà ibi tí ẹnu wọn bá ká láti sọ̀rọ̀ tọ́lọ́ máa ní kó dé ọ̀dọ̀ àwọn tó ń ṣèjọba ọlọ́run lè ní kí ọ̀rọ̀ wa náà kó ṣàtúnṣe àwọn gbìyànjú bọ̀dà àwọn ò ní wà lára àwọn tó sọ pé a fẹ́ bà nǹkan jẹ́ àwọn ọmọ